Ada ọpẹ́ fún Ọlọ́run Ọba. Alhamdulillah. Atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Àṣẹ́kùbọ̀ olórí àsàlátù tàtọrọ fún Ànábì kó má mọ lórí Ànábì nìkan kó kárí gbogbo àwọn sàhábà àwọn tábì'un tábì'in àwọn tó ń ṣe wàhálà fẹ́sìn tẹ́sí fi rọrùn fáwọn láti ṣe lónìí. Jazallahu bil khayrati anna aimatan lana naqalul Qur'an azban muzalzala. Jazallahu bil khayrati anna imatan. Gbogbo àwọn bàbá tí wọ́n ṣe wàhálà fẹ́sìn látòrí àwọn sàhábà. Jazallahu bil khayrati anna imatan. Ọlọ́run dákun bá wa dúpẹ́ fún bá wa san wọ́n lẹ́san. Ẹ̀san wo ló san fún wọn? Ẹ̀san tí wọ́n lọ́n promise wọn fún ara rẹ̀. Nígbà tó sọ fún wọn náà Al-Qur'an ni pé radiyallahu anhum. Jazallahu bil khayrati. Zalika liman khashiya rabbahu. Ẹni tí wọ́n torí ẹ̀ tó fi san wọ́n lẹ́san yìí ni pé wọ́n páyà wọ Ọlọ́run. Ọlọ́run dákun bá wa san wọ́n lẹ́san o. Àmín. Èyí tí ó dùn mọ́ bàbá wa láti Markaz tí ó sì dùn mọ́ gbogbo alápapọ̀ tá a fi kí wọn àlùfáà lórí ìkàlẹ̀ ní pé jalaluka Allahumma fi shaykhina mudirina habibina li alamin. Mudirina habibina li alamin. Jalaluka Allahumma fi shaykhina kamaluka Allahumma fi shaykhina. Kí Ọlọ́run lára wọn. À ń dúpẹ́ fún Ọlọ́run bó ti ṣe wọ́n. Habibina Ọlọ́run tó ṣe wọ́n lóore fún àwọn ṣe káàdà wọn. Mudirina habibina li alamin. Bàbá wa àlùfáà ńlá Allahu hayatahu. tọ́lọ́run ṣe lóríire fún wa. Bàbá wa Sheikh Nuruddin wọ́n sọ fún mi pé wọ́n káàánú pé táìmù ń lọ. Ilé lèmi wà. Masha Allah. Ayé mi ẹ ṣe bí normally. Masha Allah. Ẹ̀yìn ọ̀dọ̀ àwọn dòkítúrù bẹ́ẹ̀ gangan láyé mi níbi tó yẹ kí n wà nù. Àmọ́ Sheikh Adam hafidhahullahu wa ra'ah wọ́n lóore rò mí. Masha Allah. Oore tí wọ́n wá rò mí yẹn bàbá àlùfáà ńlá fi kó wa pé ṣèitọ́ọ̀nù nìkan ní mọ́rọ́ dà oore. Masha Allah. Lòun lẹ́sùn oore fún tí wàá dín ìfẹ́ torí pé Ọlọ́run ṣoore fún ṣètánì òun fúnra rẹ̀ ló rọ́dà rẹ̀ fúnra rẹ̀. Masha Allah. Nígbà tó lọ ní jùdúlẹ̀ Ádámọ̀ tó lémi ò ní ṣe àkílẹ̀ tẹ̀sẹ̀ ní kí n mọ forí kanlẹ̀ fún tẹ́ ẹ dá lójú mi. Oore Ọlọ́run fẹ́ ṣe fún tí ó mọ̀ tó bá yá sí pé farabalẹ̀ ṣe sùjúdú fún Ádámọ̀ lọ́jọ́ òun ni kò bá wà ní àwọn tí ó là láyé àti lọ́run. Masha Allah. Àmọ́ torí pé orí ibú tọ́lọ́run fẹ́ ó ṣe ogun ní olóhùn ò ṣe àìṣe bẹ́ẹ̀ ni ó jẹ́ kí èmi náà gbọ́ sí Sheikh Adam lẹ́nu àjọfà gan o mo ní rárá wọ́n ní ẹ̀yìn ẹ̀ ṣe náà ni. Ọlọ́run dákun bá wa dúpẹ́ fún yín mo fi bàbá Mudirul Markaz mo fi kí gbọ́n àlùfáà wa láti inú ọgbà mo fi bàbá àlùfáà ńlá tọ́lọ́run ṣe lórí ire fẹ́mi tí mo sì mọ̀ pé Ọlọ́run ṣe fún ilé fún ọ̀pọ̀lọpọ̀ àwa tá wà ń bí bákan náà mo fi kí gbogbo àwa tí a expect pé ká kíra wa ẹ dákun torí àsìkò mo wá kí bàbá wa Sheikh Nuruddin eléyìí ni ó jẹ́ àwálùmọ́rọ̀ tí ń já lásà yín àmọ́ mo ti máa ń rí yín lórí Facebook dáadáa and seeing you and your likes bí àwọn Sheikh wa Ìbíkúnlé Taofik ń jẹ́ kéèyàn mọ̀ pé kò tí ì dàrú tán toró jọ bí ẹni wípé ó ti fẹ́ dàrú tán. Kásì wọn wà lórí Facebook gẹ́gẹ́ bí Alfa abọ́lọ́mọ kéwú kìí ṣe farudu àyìnì farudu kìfáyà ni ìsákọ́mọ bíi hilbad sákọ́tọ̀ ànilbàkín. Nígbà tá a ti ń rírun yín tẹ̀ ń jẹ́ ansa fún àwọn tí ń béèrè pé ṣé gbogbo ń tẹ́ ẹ lọ́n ṣe ń le kéwú rédèrèdè tí wọ́n ń ṣe online yìí. Nígbà tí irun yín ti ń jẹ́ ansa fáwa ó rà wá náà lọ́rùn káwa sọ pé àwọn ò ṣe Facebook nígbà tá a ti ń rírun yín ń ta. Ọlọ́run dákun mọ́ gbà yín lọ́wọ́ wa báyìí láéláé. Ẹ jẹ́ a breath of fresh air. Ní tí mo pè ní fáfá Adam gbàtàn bá mo ní àfà yẹn breath of fresh air ni wọ́n. Téèyàn bá wò wọ́n èèyàn ó rí i pé ẹ̀kọ́ pọ̀ ìmọ̀ pọ̀. Ọlọ́run wá ní kí n kẹ́ ẹ wá ṣe bẹ́ẹ̀ lónìí. Ọlọ́run dákun mọ́ gbà báyìí lọ́wọ́ yín láéláé. Ọlọ́run já lè kẹ́kọ̀ọ́ lára yín pé àti Sheikh wa Ìbíkúnlé bẹ́ẹ̀ bá gbé máìkì fáwọn náà kírámọ̀kùnmọ̀lá ẹ jẹ́ kí n tan torchlight àwọn náà fún yín. Tẹ́ bá gbé máìkì fáwọn náà ẹ̀yin tẹ́ gbádùn dáadáa ni wọ́n. Ọlọ́run dákun járe gbogbo yín pẹ́ o. Mo kí àwọn ìyá wa nulẹ̀ tí wọ́n jẹ́ ìyá fẹ́mi tí wọ́n tọ́ mi tí mo jẹun wọn tí mo mú mi wọn. Ọlọ́run dákun mọ́ gbà yín lọ́wọ́ wa báyìí o. Ọlọ́run jẹ́ kó wa jẹ́ pé mo kí gbogbo àwọn àǹtí mi lápapọ̀ gbogbo àwọn ẹ̀gbọ́n mi lápapọ̀ sọ fún yín pé lè mo wà. Mo kí ẹni kálukú pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. Wa alaykum salaam wa rahmatulahi wa barakatuhu. Ọlọ́run ní kẹ́tì bá mi lànà
ẹ ti tọ̀nà ẹ ti gáko ẹ ti gé gbogbo ẹ̀ ẹ̀yin kàn mú àwọn pọ́ìntì kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí iṣẹ́ tí àwọn ṣe kàn rán mi bó tiẹ̀ já sí wípé mọ́wódì òní kọ́ọ̀ṣì ó wà níbi àwọn ọ̀rọ̀ míì tó jí pé economy social science ni tó ń pè ní economics ní tó bá sì jẹ́ social science ráàyè ní kálukú máa ń yàtọ̀ níbi ẹ wà subjective kì í ṣe objectivity ò sí ń bẹ̀ torí pé ibi tí wọ́n rò ó lọ tèmi náà lè rò ó lọ bòmíì kì í wá fa wàhálà nítorí pé àwọn ẹlẹ́kọ̀ọ́ understand ni pé èyí tó wọ́ọ̀kì ní A ó lè mọ́ wọ́ọ̀kì ní B Masha Allah. bí ti sì máa rí gbogbo bínú eléyìí ni ó jẹ́ kí n tètè wọnú àwọn ibi tí mo fẹ́ lọ nígbà tí Sheikh ní ká wò pé bó la Nábì ṣe ṣe nípa pé I understand the economy èmi ẹ ti wá ṣe gbogbo yìí ń fà wá èmi ó kàn redress ẹ̀ wá sọ̀rọ̀ tíbi Nàìjíríà ń bí kó máa di pé tautology ó máa wá ṣẹlẹ̀ nígbà gbogbo ìtẹ̀ ti sọ náà ní gbogbo àyà tẹ́ fà tí ń sọ pé mo fẹ́ fà lẹ́tí bá mi fà gbogbo àdìsí tí ń ní ké lẹ́tí bá mi ké àmọ́ ká wá dress ẹ̀ down sí ní táwa ń ṣe lọ́wọ́ Nàìjíríà lónìí ṣe rí wọn lámùkún ẹrù rẹ̀ wọ́ òkèrè lẹ́ ń wo ẹ̀ wò sàlẹ̀ ní ibi tí problem economy wa ti wá gangan òun ni mode of government tá ń lò. Masha Allah. ìtàn Nábì ṣe gbogbo ohun tó jẹ́ kó rí i ṣe ni pé mode of government táwa ń lò yìí kọ́ là Nábì lò. sallallahu alayhi wa bá a sallam. bá dẹ́rù tá Nábì dánwò yẹn ní mode of government tá a lò yìí ìlú ó dàrú jù báyìí lọ. ìtàn àfikọ́ padà sí pínlẹ̀ nìyẹn democracy tá kọ́kọ́ ń lò yìí ṣó bá Islam mu dèpòdépò pa wá lè lo any form of economic policy tó bá Islam mu lábẹ́ democracy ibi tí wàhálà ti ọkọ̀ ṣẹlẹ̀ nù. ìṣàyàn tá a fi ń ṣèjọba pé ìwà àtẹ̀mí káwájọ rò ó pọ̀ káyàn Mugafal bun Bolid kó máa jó lórí wa ẹ̀ ń tá a yàn kó máa jó lórí wa wọn tá a bá rò ó níbi pé ṣé làákàyè rẹ̀ ṣó gbé ń ta ní kó ṣe ṣẹ́kọ̀ọ́ rẹ̀ gbé ń ta ní kó ṣe ó lè jẹ́ pé ó mọ̀ nípa economy ṣó mọ̀ nípa health ó lè mọ̀ nípa health ṣó mọ̀ nípa tá a pè ní security ó dáa àwọn wo ló fẹ́ kó tira tí wọ́n jọ ṣe é Ànábì nígbà tó kúrò Mákà lọ Mẹ́dínà gbogbo ọ̀tàn táwọn àfáà wa ti pa ìtí mi ọkùnrin jáde nípa ìtàn Ànábì ọkọ̀ ṣe ó create ìtàn pè ní state ni pé ó kọ́kọ́ mú ìtàn pè ní ṣákìlù ìjọba kalẹ̀ pé bó o láti mọ̀ ṣe reporting bó o ní eníkálukú ó ṣe mọ ẹ́ẹ̀dìbí tó bá wà ká ló mọ rìpọ́ọ̀tì fún níbo ni wọ́n ó mójútó ibo lèmi ó mójútó ta ni wọ́n ó mọ bá sọ̀rọ̀ títì ẹ̀ nígbà tí wọ́n bá fẹ́ dàrú mọ́ wọn lọ́wọ́ ìtàn Ànábì fi ṣe ni pé authoritarian state ni ẹnìkan ni gbogbo wọn rìpọ́ọ̀tì fún tí jà Nábì sallallahu alayhi wa sallam. sọjọ́ bẹ́ẹ̀ lónìí jama kò jọ bẹ́ẹ̀ o president lè pàṣẹ l'Abuja tí gọ́vnà Èkó bá ní kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ òun kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ rẹ̀ náà ni o president ò ní tí ó ṣe sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí pé democracy ò fàyè gba kí president kúrò l'Abuja kó mọ wá sọ fún gọ́vnà Ogun State pé 16 billion tí mo fún ọ bó o lo ṣe náà kò ní right àti bí ó ti fún náà ó ti fún àwọn ọmọ ìlú rẹ̀ lókùn tí mo bí pé 16 billion tí president fún yín bó o lẹ ti ṣe é ìjọba tiwa yìí ni ọ̀kọ́kọ́ gbà wá láàyè gbogbo economic policy tá a fẹ́ lò lábẹ́ ti Islam Ànábì akáwá padà sọ́dọ̀ Ànábì Ọlọ́run sọ fún Ànábì pé laqad kana lakum fi rasulillahi uswatun hasana nígbà tá Ànábì dé Medina mo ní ó create state under state yẹn àwa lóríṣiríṣi economy tá a máa ń lò gbogbo èèyàn mọ̀ sọ pé ká ló so mo sọ pé mo dín òní kọ́ọ̀ṣì wà nígbà tẹ́ ní ká ṣe social welfareism à ń bọ́ sábẹ́ tá à ń pè ní socialism nìyẹn ṣẹ́ẹ̀sì rí ṣẹ̀ríà Islam ó lòdì sí socialism hakikotan torí pé ṣẹ̀ríà Islam ò fàyè gba ká mọ tọrọ jẹ kódà Nábì ní ẹ̀ ń bá ti gbé bá bára ó ti gbégbé òṣì fúnra rẹ̀ ni socialism sì jọ ká mọ tọrọ jẹ torí n tá a ṣe ni pé a lọ gbà lọ́wọ́ àwọn tó ní tán ni ní excess a wà á mú wá fún wọn tó ṣe nǹkan kan bí tí problem wà ní pé ìwọ tá a fẹ́ fún yẹn kí ló dá padà fẹ́ ń ta gbà lọ́wọ́ rẹ̀ a ti gbowó lọ́wọ́ òun a ti fi ṣe health fún wọn a ti fi ṣe education fún wọn a ti fi ṣe kìnnìkan fún wọn kí ni ìwọ fún ẹ ta gbowó lọ́wọ́ rẹ̀ padà. à ń sọ̀rọ̀ pé nǹkan wọ́n inflation ṣẹlẹ̀ kí ni ń fa inflation òun ni pé kí owó kó pọ̀ jù kí money owó tó jẹ́ cash kó pọ̀ jù kó máa lé ọjà kékeré bottle water yìí ń sìn gbogbo aláwọ̀ 100 naira là ń tà in tó jẹ́ àbí 200 ní lónìí báyìí tí bottle water yìí wá wọ́n tó di pé company ti ń produce ẹ̀ wọ́n lè produce iye tí wọ́n ń produce jáde mọ́ wọ́n wà nítọ̀ demand pọ̀ supply ò ní pọ̀ mọ́ ìgbà tí supply ò ti ní pọ̀ mọ́ òun tí demand ó sì pọ̀ ẹ jẹ́ agbówó rẹ̀ sókè kó já sí wípé wọ́n ń bá àwọn tí wọ́n lè afford ẹ̀ ni wọ́n lè rà á inflation ṣẹlẹ̀ nu
ìyẹn tó yẹ ká rà ní 500 àwọn ará 1000 kò sí nǹkan tó fà á ju pé owó ti pọ̀ jù ní ẹkọ́nọ́mì lẹ́ni yìí Nàìjíríà ní 22.7 trillion nínú ẹkọ́nọ́mì wa owó tí ò ní productivity kankan ẹlòmíì ó gba loan 100 naira 100 million for example tó bá gbà á tán wọ́n wà ní èlò ló fi san padà yóò wá lóhùn san 105 million torí 5 million tó san 100 million ti dá wàhálà sínú ẹkọ́nọ́mì wa torí 5 million yìí wà productive kankan kò síṣẹ́ kankan kìí ṣe iṣẹ́ kan ló bí 5 million yẹn kìí ṣe pé bóyá ọjà kan ló tà kìí ṣe pé nǹkan kan ló dálẹ̀ kìí ṣe pé company kan ló dálẹ̀ ló bí 5 million yẹn jáde àìníṣẹ́ tí 5 million yẹn ń tẹ̀lé yẹn ó ti dá wàhálà lẹ̀ sínú ẹkọ́nọ́mì torí èmi àti òjò wa lọ compete lọ ra nǹkan tí ò jẹ́ ká rà ní owó ọ̀wọ́n torí ìwọ ti ní 5 million extra tí wò ṣiṣẹ́ fún èmi sì ṣiṣẹ́ rí wọ̀nba yìí tó wà lọ́wọ́ tèmi èmi ò mọ̀ wá bẹ̀rù àti iná ìwọ tó ṣiṣẹ́ fún ò ní bẹ̀rù àti iná. لقد كان في رسول الله أسوة حسنة. Ànábì wa kọ́ wa lẹ́kọ̀ọ́ mo sọ pé lẹ́ẹ̀kan tabaworo ẹkọ́nọ́mì tá ń lò àní socialism ló dáa àbí ṣẹ̀ríà lòdì sí capitalism tó jẹ́ the order and the socialism ṣẹ̀ríà náà lòdì sí tá ń pè ní rasu maliya pé èmi mo lówó ẹni tí wàhálà yìí wọ́n dálẹ̀ ni pé èèyàn kéékèèké lówó wà lọ́wọ́ wọn èèyàn kéékèèké nùlú lówó wà lọ́wọ́ wọn ẹni tí yẹn padà máa ń bí ni pé monolithic economy láàmú ọ̀rọ̀ yóò wá bí ẹni tó yẹ sí pé ẹnìkan ni ó máa wá control odindi good and services kan ẹnìkan ṣoṣo so lẹ́ni yìí sí Nàìjíríà àní refinery nìkan jáde tí ní dárúkọ rẹ̀ òun ò mọ̀ dá ṣe refinery yóò mọ̀ refine epo fún wa tí túmọ̀ sí wípé ó lè sùn lálẹ́ kó jí láàárọ̀ kò ní èló lẹ́fẹ̀ẹ́ mọ́ tẹ́ pọ́ǹsì 1000 tèmi di 2000 o tá a sì níbi tá a ti lọ bí pé kílé tó sọ torí àlẹ́ lomi tá a lọ bá ó di tá à ń pè ní monopoly òun nìkan yóò mọ̀ wá dá decide tó concern gbogbo ìlú òun nìkan bẹ́ẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ bá ti fi sọ́wọ́ ẹnìkan tó já sí pé òun nìkan ní ń dá ṣe kínní o yóò mọ̀ decide tí gbogbo àwọn yòókù ó mọ̀ ṣe kínní o tá a mọ̀ lò ìyẹn ń jẹ́ capitalism ó jẹ́ pé ọ̀nà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó jẹ́ extreme end èwo là Ànábì wá ṣe Ànábì ṣe tá à ń pè ní free market economy market ni kó decide ntẹ́bà máa tà àti ntẹ́bà máa rà èèyàn kọ́ ni ó decide ẹ̀ àgbé kọ́ọ̀pù yìí lọ kíní yìí dénú ọjà báyìí àwa dénú ọjà nìkan wá dé èmi ó ra kíní 500 eléyìí dé ó lè mi ó ra tèmi 1000 eléyìí dé ó lè wọ́n tèmi 1005 ìwọ tó fẹ́ ta èwo ló rọ̀ ọ́ lọ́rùn tà á fún tó bá ti tà á fún bẹ́ẹ̀ ìwọ kọ́ ló torí pé ìwọ nìkan kọ́ tó bá ti lè ra 1000 wọ́n ti tiẹ̀ mo lè lọ bẹ́ẹ̀ lómi pé 1000 lè ń ta tiẹ̀ 900 wọ́n dé ń ra 900 ti tiẹ̀ kí n fi 1000 tẹ́lẹ̀ yìí lẹ̀ àwa build economy Nàìjíríà lórí tí èmi máa ń pè ní pseudo socialism à ń parọ́ tanra wa pa à ń ṣe socialism àṣẹ a sì ń parọ́ tanra wa pa à ń ṣe capitalism àṣẹ kò sí ìtarí ṣe nu méjèèjì èyí free market tí bàbá Tinubu wá gbédè yìí ibi tí wàhálà tiẹ̀ wá wà ní pé ìwọ́n ń ṣe lẹ́nu ẹ̀ ṣe ní ṣíṣe ẹ̀ dọ́kúmẹ̀ntì ẹ̀ pé ń tẹ̀ ń ṣe nìyẹn ààrí níbi ojú titi yín ààrí níbi ìwà titi yín ààrí níbi ìsọsí yín ẹni rárá o ẹ mọ̀ jà pẹ́gì dọ́là kí dọ́là float kí ni kálukú ra dọ́là léye tó bá rí agbọ́ normally bẹ́ẹ̀ economy ṣe gbọ́dọ̀ rọ́ọ̀nù nìyẹn dọ́là yìí ṣòwò ìlú wa a gbọ́dọ̀ mọ decide iye tí wọ́n mọ ta dọ́là nù ìlú wa so àmọ́ ìwọ tó ní ká float dọ́là ẹnìkan lọ CBN ó sì print 22.7 trillion ẹ wá bí kí bó ló fowó ọ̀hún sí print tó sì print yẹn ẹ dà á sínú economy tí productivity ò sí èèyàn mélòó ni tá a bá rìn láti Èkó débi báyìí ẹ mọ̀ kan odindi igbó ẹ mọ̀ kan gbólọ́tún igbó lọ́sì èèyàn mélòó ni ń dàpọ̀ táwa ni ó dá o oko ni gbogbo wa padà sí o mélòó ni ìwọ ìjọba ti ṣe tá a fi padà sí orí oko mò ń gé gbogbo ẹ̀ gbogbo tó káwa lọ síbi ìkẹta tí ó jẹ́ enlarge tó bàbá Alfa ńlá fi kọ́ wa bí yàrá ti sọ problem àfi kó sọ solution so èyàn tó bá sì fẹ́ jẹ́ ẹni tí ó prove solution jáde o gbọ́dọ̀ kọ́kọ́ understand the problem láti pinlẹ̀ problem wa mo ti sọ ohun àkọ́kọ́ ètò ìjọba wa tá à ń lò kò bá ṣẹ̀ríà Islam mọ́ àìwá bá mú yẹn kò jẹ́ ká lè implement àwọn policy tá à ń nábì implement tó fi rí ìlú ṣe àwọn ò lè ṣe àyàfi tá a bá padà sí ṣẹ̀ríà nípínlẹ̀ kódà àwọn ìlú tí wọ́n ń ṣe ṣẹ̀ríà ká lọ bẹ̀ fíìdì Sheikh Adam ni mo ṣe fẹ́ yà wípé púpọ̀ jù kọ́ máa mú mi pé ṣé wọ́n ṣe finance tech lámọ̀ tó ń ṣe kóòdì lọ́n kóòdì yóò lọ́wọ́ abẹ tó máa sọ̀rọ̀ finance àmọ́ fíìdì yẹn
táwa sọ pé àwọn ìlú tí wọ́n táwọn náà ń pera wọn pé Sharia state làwọn mélòó nu wọn ló ń fọ́lò bá nàbì ṣe economy nínú economy wọn ṣé Abu Dhabi ni ṣé Dubai lápẹ́ ni ṣé Saudi gangan lásán ni capitalist countries Saudi zohiriyan ní batiniyan wọ́n wá ń claim socialism zohiriyan capitalist country ni tó clear ìwọ tó lè máa bá USA ṣe USA o àwọn èébùn yẹn ló kò sí ẹ̀bùn IMF èébùn yẹn lówó fún ẹ ní 1,000 fi gba 1 million lọ́wọ́ rẹ ni fún ẹ ní 1,000 fi gba 1 million ni àwọn wọn sì ní ọkọ lọ dàlú rẹ rú wá náà ni nígbà tí Kenya ṣe tiẹ̀ wọ́n sọ gbogbo ẹ̀ fún dàlú rẹ rú ṣe léyìí ó ṣe é tán àwa fún ẹ 16 billion gbogbo wàhálà tó ṣẹlẹ̀ yìí kò rán bẹ́ẹ̀ náà sì ń ṣẹlẹ̀ lọ́ọ̀ sí tiwa náà lónìí so gbogbo eléyìí mo wá papọ̀ sábẹ́ orin gẹ́gẹ́ bí baba Alfa láti kọ́ wa bí tá a bá ti lọ wá sí tá a máa kọrin ó sì ti pẹ́ tí mo ti kọ̀kan jẹ́ ń kọ̀kan lónìí kí ni ọba fi lè dùpẹ́ ọjọ́ tó kọ̀kan last ó ti pẹ́ ó tún wá kọ̀ mí lónìí kí n lè dúpẹ́ fún ọ ẹlẹ́kùn bá ń kalẹ̀ kan náà. Sabran bani ummi aridi tashitaki alama. ọyọ máìkì lẹ́nu ni. min suhi hukamiha fi rifi asiyari. ẹ̀yin ọmọ ìlú wa tá à ń kígbe a mọ̀ pé yà yìí pọ̀ lóòótọ́ gbogbo ala agree bẹ́ẹ̀ bí mo ti ń agree pẹ̀lú ẹ̀yin pé yà pọ̀ bẹ́ẹ̀ ni mo agree pẹ̀lú president pé gbogbo policy tó ń rọ̀nù yìí ó jẹ́ kó o rọ̀nù ẹ̀ àmọ́ gbọ́ o bá a ti sọ pé kó o ṣe kẹ́yìn ṣe sùúrù a sọ fún òun náà pé Bọ́lá Tinubu ṣe sùúrù policy tó ń rọ̀nù yìí lóòótọ́ òótọ́ ni àmọ́ kò ní human face bàbá àfa ṣe kò ní empathy nú empathy ò sí ń bẹ àánú ò sí ń bẹ a realize pé n tó jẹ́ kó ṣe ni àmọ́ kò sáànù nú tó ń ṣe. lákì mọ̀tà libiladi iná makita sọ̀dát. kò sí iyì fún ìlú kankan tó já sí wípé ìtìsọ̀dí àwọn ẹkọ́nọ́mì wọn wọ́n rànnù ẹ̀ lórí kíni. biligisi wàhálà sùn alhakimi sari. biligisi wọ́n ń fèrú rànnù ẹ̀ à ń parọ́ fúnra wa àsòtọ̀rọ̀ fúnra wa èló gangan ní Nàìjíríà ẹni on a daily basis àmọ́ NNPC ó parọ́ tiẹ̀ lónìí eléyìí ó parọ́ tiẹ̀ lọ́la àmọ́ àkíkọ̀ gbogbo ẹ̀kọ́ nínú fíìdì tó ti ń sọ pé ìyà ń jẹ jù Nàìjíríà economics ni àwọn economics Nàìjíríà go understand the economy in Nàìjíríà bẹ́ẹ̀ bá pè ọdún kọ́ yá ṣàlàyé economy you see we are trying to manage kí lè manage tí ẹ kọ́kọ́ gbọ́ ohun tó fẹ́ manage yẹn náà kò yé wọn torí pé gíṣù òun ló bò wá ru ká máa tẹ̀m̀bẹ̀lẹ̀kún ká máa dàrú dàpọ̀ kò clear sẹ́ni kankan. fílẹ̀ àmùsíkún tí àdìsàlárìdì mò ń fàkìrán. lánàá Nàìjíríà nínú ìlú táwọn èèyàn fi ń yọ gan ni palm oil tí wọ́n ní lẹ́ni ní kí ló ń pè palm kernel tán ní lẹ́ni ní àwọn ìlú tó wà ní Asian countries Nàìjíríà wọ́n ti wá wọ́n mú ẹ̀yìn ní Nàìjíríà àwọn wá lọ gbé sílùú tiwọn mọ̀gàfàlù náà wà ra tiwa àwa wá import palm oil tí wọ́n fi ẹ̀yìn tiwa lọ gbìn sílùú tiwọn àwa wá import ẹ̀ padà ẹ máa wo bí tí yà jẹ́ wá dé o kóńtì azizam nkọ́bìl àti wàá nú ìlú tí Ọlọ́run ti fún ní iyì tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa la dàrú mọ́ra wa lọ́wọ́. fàlìyàwó mọ̀tàgídùn wàtá ṣùzìlà ṣìwárí. lónìí lọ́àárọ̀ àti lọ́sàn-án gbogbo nǹkan tí wọ́n ń ṣẹlẹ̀ ń lu wa wàláhì aburú ni kò sí ibì kan tá a tọwọ́ bọ̀ ṣé economy la tọwọ́ bọ̀ ni ṣé education la tọwọ́ bọ̀ ni ṣé kò séyìí tó gbádùn nu gbogbo ẹ̀ àṣà ń ṣe bàtà mọ̀hún farabalẹ̀ à ń ṣe bàtà rédè jákú kọ́ ṣe bàbá ń bẹ̀ wọ́n ọ̀ya. mọ̀hún bàtúlì fọ́dìlì kọ́dí òtítì mú gíní mọ̀tà. ọ̀pọ̀lọpọ̀ orin Ọlọ́run ti ṣe fún wa mọ̀hún bá Ọlọ́run tó yá sí pé àwa kọ́ la wá o Ọlọ́run bí wa sínú ìlú yìí ni àwọn ìlú kan wà tó yá sí pé tẹ́ ẹ bá ju kò sí tẹ́ fẹ́ jù sílẹ̀ ìlú wọn kò lè gbé nǹkan kan béèyàn ṣe mistake ju tòmátò lẹ̀ Nàìjíríà yóò wù fúnra rẹ̀ láì fomi sí fúnra rẹ̀ yóò wù béèyàn tòmátò lásán béèyàn jù lẹ̀ ká tó wá sọ pé èèyàn wá sọ pé mo fẹ́ lọ iṣu ká tó wá ní mo fẹ́ lọ potato àmọ́ gbogbo ẹ̀bùn tọ́lọ́run ṣe fún wa Ọlọ́run tún wá fún wa ní epo rọ̀bì lónìí yìí Sheikh OPEC ní ká mọ pé Nàìjíríà a lè mọ pọ́ǹpù 1.8 million barrels lójoojúmọ́ Saudi tá a bá compete Saudi ń pọ́ǹpù 12 million barrels lójoojúmọ́ 12 million barrels nígbà tẹ́ ẹ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan nínú àwọn ibi tí Mawlid ní kọ́ọ̀ṣì ò ti sí ní pé ẹ sọ pé nínú problem tí àwọn èèyàn kan nígbà wọn ní overpopulation ìyìn tí ń kó bá wa náà overpopulation wà ń bẹ
à ń point 1.8 million barrels fún èèyàn 250 million. Saudi pump 12 million barrels fún èèyàn 20 million. Allah. Ẹ ti rí yàtọ̀. Àwa ń pump 1.8 fún èèyàn 250 million. Saudi pump 12 million barrels fún èèyàn less than 20 million. Allah. Àti dàkìlì àti kàrìjì. Ẹ wo Bristol àti ọkọ ní problem ń bẹ̀ wọ́n. Torí pé population wa ti kọjá resources ìta ọkọ níná. Wọ́n jí o, wọ́n jí o. Nigeria is a poor country. Masha Allah. Wọ́n jí o, wọ́n jí o. Káàsùn pé gbogbo àwọn tó wà lórí ìwò wá jí owó mọ́ná kò lè tó wa. Torí pé a ti kọjá ń ta ní àwa torí ẹ̀ sọ pé a fẹ́ dá dúró nígbà tí China náà ní irú problem yìí. Nígbà tí Queen Zhu jẹ́ president wọ́n ní irú problem táwa náà ní for population dé èrò pọ́ńlù. Ìyẹn wọ́n mú èyí tí ìyẹn tún jìnnà. India ní tí ò pẹ́ yìí ní 2020s àwọn náà ní irú problem yìí. Wọ́n rí pé èrò ti pọ̀jù kọjá ń táwọn níyì bó o láṣẹ manage resources wa. Wọ́n wá rí pé àwọn nǹkan wà nínú ìlú gẹ́gẹ́ bí mo yẹ sọ pé socialism táwọn náà ń rọ́ọ̀nù pé àwọn nǹkan kan ń jẹ fàkìyàlú wọ́n ń gba employee benefit wọ́n ń lọ school ọ̀fẹ́ wọ́n ń lọ kiri kan ọ̀fẹ́ wọ́n ti wá ṣe tán wọ́n ti wá ní dúró lù láti produce padà fún ìlú wọ́n ti wá kúrò ní ìlú. Ìṣẹ̀lẹ̀ ń bí àbí ọmọ ṣẹlẹ̀ ń bí averagely Nigeria ó train medical doctor fún ọdún méje pẹ̀lú tí ó less than 10 million naira. Ní Nigeria country wa yìí ní fi ń train medical doctor kan. Medical doctor wọ́n wá ṣe tán yóò wá ní mo fẹ́ japa. Àwa tá a fowó train yẹn kí ló ṣe padà fún wa. Masha Allah. Owó tá a ná ló yẹ lé ẹ lórí àti ìrere rẹ̀. Mawubatul fadili qadi utiti mugini mata. Ọlọ́run ti sọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn fún wa nínú yìí. Minal mawaridi tabati duna mikidari. Tí ò ló ń kà tá a lè kà tán gbogbo nǹkan Ọlọ́run ṣe fún wa. Oya. Magabati shamsu illa nasima'ul khabara. Kò sí ọjọ́ kan kórùn wọ̀ báyìí ká má gbọ́ ìròyìn kan tó já sí wípé. Minu yuzalizilu qalbul lijari bilijari. Tí ò ní mọ dọ́kan wa rú pé èwo tún lè léyìí báyìí kí la tún gbọ́ lónìí báyìí kò sọ́jọ́ kan tá a jì nílùú yìí báyìí bẹ́ẹ̀ èmi tiẹ̀ ti stop báyìí èmi ò gbọ́ news èmi ò gbọ́ news. Tí n bá látíkù kan tó bá wù mí tí n bá fẹ́ ká ń lọ péjì ẹni tó kọ átíkù lọ kà á àmọ́ kí n wá gbé rédíò torí pé bẹ́ẹ̀ bá gbọ́ kí ló máa ń sọ láàárọ̀ ní Lagos kiri kókó onúwé ìròyìn àárọ̀ yìí ó wọ́n tún ní èèyàn 48 kan ni wọ́n pa ń Zamfara ṣé wọ́n èyí ṣé bẹ́ẹ̀ lèèyàn di áyán Zamfara tó ni wọ́n sì wọ́n ń pààyàn lójoojúmọ́ tó yẹ sí pé ẹ̀ lè má gbọ́ pé wọ́n pààyàn kan àwọn yẹn wá pa 10 wọ́n pa 20 30 above ni wọ́n lè ní wọ́n kóyàn 200 ẹ wá sọ àwọn èèyàn di namlatu tí wọ́n lọ ń kónu yàrá. Minihu yuzalizilu qalbul lijari bilijari. Gbogbo ìgbà lọ́kàn yóò mọ bàjẹ́ bí ẹ bá ń gbọ́ news Nàìjíríà. Kọ́dí kila min zamani sawfa tasiluhu bal. Gbogbo ìgbà la máa ń sọ pé Nigeria will be great. Nigeria will be great. Nigeria will be great. Kọ́ àtàtúrò nìkan fi kọ́ pé ìgò bẹ̀tá ìjọ wo ni gòbẹ̀ táwọn ó tó dé. Mata aya ọ̀bàní fanabusu fi dọ́rí. A ti wá nu wàhálà yìí ti bà wá. Ọ̀bàní fanabusu fi dọ́rí. Wàhálà yìí ti bà wá àmọ́ bí tá a dà sí mọ̀. Wọ́n ti pè alágbára wa lọ́lẹ̀. Wọ́n ti pa alágbára wa lọ́lẹ̀. Torí lónìí yìí Nàìjíríà ọ̀tọ̀ ni pé kò síṣẹ́ pírọ́blẹ́mù kan nìyẹn. Iṣẹ́ tí wá wà ẹlòmíì ń ṣiṣẹ́ tí ń gba owó ibiṣẹ́ báyìí àmọ́ tí ó bá fi délé a máa ń dáṣà kan lọ́fíìsì mi a ní take home is no longer taking us home pé n tán pè ní take home mú lọlé kò gbé wá délé mọ́ bus stop ní ti ń tàn. Masha Allah. Torí ńgbà tó bá fi dé bus stop báyìí kó tó bẹ́ẹ̀ lè jáde ń lu yìí báyìí tó bá tẹ̀ síta báyìí 20,000 tó kó dání báyìí ó máa wò pé àbí wọ́n jí lápò mi ni. So gbogbo ẹ̀ sápá ti wá rẹ́ẹ̀dì gbogbo ẹ̀ máa wá lọ́wọ́ ẹ̀ńtà là ń mú lọlé kò délé mọ́ kò sì sí tó fa ẹkọ́nọ́mì tó dàrú ni. Fasọ́búrú àwòlá wà ńlámúyá ń fa ìṣàkí wá. Èyí tí ń sọ fún wa ni pé àsọ́búrú àwòlá ṣẹ́ni ká ṣe sùúrù wọn gan ló má ta o a ṣe protest àbá ṣe protest ṣá ṣe protest àbá ṣe protest kí la mú bọ̀ ń díẹ̀ kò sí nǹkan kan tá a mú bọ̀ ń díẹ̀. Kò sí nǹkan táwọn àáfàá fi kọ́ di ká máa jáde sáwọn olórí wájú pé kò sí táàmù bọ̀m̀bẹ̀ àwọn èèyàn tún padà kú mbẹ̀ ni. Fasọ̀bùrù àwọn èyí tá a wá torí ẹ̀ ṣe revolution ọ̀hún tá a torí ẹ̀ ṣe protest ọ̀hún ó tún wá padà wọ́n sí. Torí àkíkọ̀tàn
fíìdì táwa náà wà ní bẹ́ẹ̀ yẹn ó bá ní parọ́ tanra rẹ̀ lónìí yìí wọ́n ń ta epo bárẹ̀lì crude oil ní international market ní $68 per barrel $68 per barrel àwa àdàgà kọ́ là ń ta gbogbo olú tí ń te epo ní ta bẹ́ẹ̀ ó dá àwa aṣẹ wa sí Nàìjíríà tiwa àwa fẹ́ mọ àwa ní rárá ìjọba àwa fẹ́ mọ lè epo ti 200 ní tí ń túmọ̀ sí ni wípé tíjọba ó bá fi lè fún wa lépo 200 naira per litre ní Nàìjíríà yìí 1,300 orí rẹ̀ ìjọba ni ó mọ̀ wá san o Masha Allah. òun ni ó mọ̀ wá san àwọn ò mọ̀ ríra 200 lóòótọ́ àmọ́ 1,300 orí lítà kọ̀ọ̀kan òun ìjọba ni ó mọ̀ san fún wa. àwa kí ẹbí tó ti fẹ́ mọ rówó gbà tí bàbá Buhari débẹ̀ tóun náà kọ́ fẹ́ gbéyàwó pé ajá ṣe bẹ́ẹ̀ wá wípé ẹ wá o ìlú ó dàrú mọ́ wò lórí báyìí China èrè lẹ́yìn ní ẹ̀yà mi kíní kan èrè lẹ́yìn ní ẹ̀yà mi ó wá yá àjọ àwọn ará epo rà 200 inú wa ń dùn láì mọ̀ pé intan ṣe di pé ìyà tó yẹ ká jẹ àwọn à ń pàṣẹ à ń tì síwájú à ń pàṣẹ à ń tì síwájú eléyìí náà lè débẹ̀ lónìí kóun náà bá wa pàṣẹ àbí kò lè ṣe bẹ́ẹ̀ ni ó lè ṣe bẹ́ẹ̀ kóun náà débẹ̀ kó lọ wá òun sì kíka àwọn baranda ó wà normal ó lè lọ̀lú kan tí ó sọ pé ó yá ẹ̀yin ẹ wá jájọ ṣe díìlì kan ẹ wá gba oil feed mẹ́ta kan Nàìjíríà ó yá ẹ̀yà wà lówó. àkàrà fún wọn là intẹ́ ìtumẹ̀jẹ̀ fún yín gbọ́ lónìí nínú Nàìjíríà yìí bá a bá dírìlì 1 million barrels lónìí Nàìjíríà 500,000 barrels ń bẹ àfi san gbèsè ni o. àfi san gbèsè tán ti jẹ kalẹ̀ ni tán ti jẹ kalẹ̀ so kò lérè fún wa nítorí pé kò lè kò wà kò jẹ́ ká mọ̀ lò bẹ́ẹ̀ kò sí ìlú tí ń lò bá ti ń lò yìí ẹ jẹ́ kí mákẹ́tì decide fúnra rẹ̀ ìta mọ̀ jà sí ni pé kí ẹnì tiwa kó lọ sókè sí i ẹ mọ̀ jà mọ̀ jà sí pé afẹ́ epo kó chipu àfẹ́ chipu epo rárá ẹ bá wa ṣe kí ẹnì tiwa owó táwọn ò mọ̀ pa wọlé kí disposable money tiwa kó mọ̀ pọ̀ sí i àmọ́ gbà tí bá ti bá ń pa 100,000 tí mò ń fi 95,000 ra oúnjẹ jẹ 5,000 tó kù ọjọ́ tó máa bá wá ní fẹ́ǹsì lórí máa mọ àǹtí nọ́ọ̀sì ẹ̀ dákun sábà ń fún paracetamol náà ẹ sábà ń fún paracetamol náà ẹ sábà ń fún ṣàdúrà fún yín lánàá. lálẹ́ yawman sayati khayru ansari. à ń retí pé ọjọ́ kan padà dé tá padà rà lárànṣe kan tí ó wàá mú wa kó gbogbo wàhálà tá a wà yìí. rọ̀yìn ìsànán yawma ya Ahmad Tinubu. bàbá wa Bọ́lá Ahmed Tinubu ẹ mọ̀ kémi fọ́ fún yín gbogbo ẹ tí bá ń follow mi lórí Facebook àti Twitter mọ̀ pé èmi fọ́ fún èmi ò campaign fún èmi ò campaign fún olóṣèlú àmọ́ mo fọ́ fún wọn torí mo ka manifesto wọn. Masha Allah. Mo sì realize pé òun nìkan manifesto tó fẹ́ẹ́ jóòótọ́ àwọn yòókù ń parọ́ fún wa ni. Masha Allah. Ẹni tí wọ́n ní ṣe lánṣọ èyí tó wá sọ manifesto yìí lóòótọ́ ẹni tó bá follow manifesto Tinubu yóò mọ̀ pé gbogbo tó lóhùn ó ṣe náà ní í ṣe yìí ó ti lóhùn ó ṣe é. Èyí táwọn òkò gbọ́yé gbà ní pé wọ́n ń parọ́ fún wa pé ṣé bàbá àràwá bá ń tẹ̀lé. Àmọ́ pé tó lóun ṣe ni kò parọ́ wallahi kò wallahi thumma billah. Èyí tó kọ sí manifesto rẹ̀ pé òun ó ṣe ní ṣe yìí. Èyí tó lóun ó ṣe ní ṣe. Èyí táwọn kan ń ba àjà sí ni pé kò sí human face ń bẹ. Kò sí sympathy ń bẹ ó jẹ́ kí wọ́n náà mọ̀ rò pé bí tí ń dùn wáyé wọ́n náà fi gúnra rẹ̀ lára wà mọ̀ pé wọ́n lówó. Isa adawruka yati khayru adiwari. Tígbà rẹ̀ yìí tí ò bá padà rọ̀ wá lọ́rùn a máa ṣàdúrà náà ní tòsí tá a ṣe pé kọ́ lọ́ọ́ bá wa mélòmíì wá tí ó padà bá wa yí padà. yàtí khayru adiwari ankisi biladaka. bàbá Tinubu ankisi biladaka yọ ìlú rẹ̀ kúrò mi wàhálà tó kó wá sí. mi wá ilé wá mi ní alami. ariwo yìí pọ̀ igbe yìí pọ̀ gbogbo gbà là ń pariwo là ń sunkún là ń ṣe wàhálà yọ wá kún bẹ́ẹ̀. hatta yasiru jamilan ghayra mutari. títí Tinubu ó fi máa dùn pé àsìkò tí àyípadà rọ̀ wá lọ́rùn. Ya Sheikh Adamu. Kí wàá fi parí rẹ̀ Sheikh Adam Alfa Abdulmajeed Eleha tí wọ́n rore yúrò mi tó rore ni Ọlọ́run dákun bá mi ṣe àlékún oore fún wọn. Ya Sheikh Adamu hadha sa'yu yujibuni. èyí tẹ́ ẹ ṣe yìí jọ mí lójú yóò máa jẹ́ jawab fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ wa tí wọ́n máa béèrè pé ṣebí sálàfí lẹ pé ẹnì yìí ṣebí sálàfí ni ìwọ náà. tí ẹ jẹ́ òun máa jẹ́ jawab fún pé àyè ṣe sálàfí o èmi àmọ́ sọ fáwọn èèyàn pé nkẹ́yàn kan láyé ṣe ń lè bàbá Sheikh Daoud orí ibú nìkan láyé ṣe ń bẹ̀ ẹ̀yọ̀ kan táwọn èèyàn ṣe ń bẹ̀ nù gbogbo yòókù àjọ ń ṣe é ni sọ ń ṣe Sufi àjọ ń ṣe é ni Salafi àjọ ń ṣe é ni Alusun àjọ ń ṣe é ni Tẹ̀bílígì àjọ ń ṣe é ni tá à ní bọ́ ọ ṣe orí ibú ni. Hakita Dawuda Sheikhi kulla adiwari. Bàbá
bàbá Sheikh Adam ẹ mú bàbá tán níbi gbogbo nǹkan lẹ fi mú bàbá tán hátà níbi tẹ̀ ń ṣe yìí ẹ mú bàbá débi pé ẹ tí wọ́n ń bẹ̀rù pé irú àwọn wo lẹ fẹ́ pè tí ò ní da manhaj yín rú pé tí mo fẹ́ tọ̀ ọ́ lẹ̀ yìí àwọn wo ni ò ní dàrú mọ́ mi lọ́wọ́ ẹ mú bàbá tán bí èyí wọn. Naam. Inni ubahizu inni wabisu fikum hikmatan wa hija. Èmi á mọ̀ sọ fáwọn èèyàn pé mo ní ṣéwù bàbá Alfa ńlá ṣéwù mi àmọ́ mo ní kọ́ọ̀ìdù ṣéwù mo wá ní kọ́ọ̀ìdù tí sọ pé tí n bá fẹ́ sọ pé mo fẹ́ lọ jagun bìkan o mo wá fẹ́ mú ẹ̀rí dání tí ń lọ fi jagun kọ́ọ̀ìdù mi rèé tí n bá ti kó wọnú fídíò wọn pé ó yá mo ti kólé jọ let's go ìjáde mo ti lẹ́rìí tí ń lọ fi jà. Ọlọ́run tó wá ṣe yín bẹ́ẹ̀ fún wa Ọlọ́run dákun mọ́ gbà yín lọ́wọ́ wa báyìí. hikmatan wa hija. Gbogbo ọlátọ́lọ́ ń ṣe fún yín níbi hikma wisdom yẹn ní agbára gan. Hátà sálàfí ó mọ̀ bẹ̀rù àti ná kọ́ṣà yín. Tó mọ̀ pé Sufi ni o. Àmọ́ bẹ́ẹ̀ bá mọ̀ ń bá gbà yín mú. Masha Allah. Tó bá gbà yín mú. Summa tabi'atan qamisila amutari. Ọlọ́run ti wá fún yín tọ̀bíyàn tó da ìwà yín rẹlẹ̀. Ẹ fine, ẹ beautiful níwà, ẹ wá fine ní face, ẹ wá fine ní action, ẹ wá understanding, ẹ wá unique. Ọlọ́run dákun mọ́ pa yín rẹ fún wa báyìí. Anta li khalifatu law ishitali ulu fabina tabuqa salima ma fi shari adirari. Tabuqa saliman. Àdúrà tèmi wọn gbà fún yín pé Ọlọ́run dákun jẹ́ ẹ mọ́ bẹ́gbére. Ọlọ́run jẹ́ ẹ mọ́ bẹ́gbére pẹ̀lú àlàáfíà ara. Qad sara saytuka. Ọlọ́run dákun jẹ́ ẹ mọ́ bẹ́gbére ń bẹ àlàáfíà. Ajina alibiladi kama. Ìlú wa yìí a nídìí irú yín èyí fi sọ fún yín pé a nídìí irú yín torí pé anakumula gbogbo èèyàn tí ó bá rí irú yín yìí nínú ìlú wa yìí mo fi yín mọ̀ sálà Emir Kano Tìsín tá ń pè ní Muhammadu Sanusi tí alákùnrin tá ń wí yìí bá ń sọ̀rọ̀ Lárúbáwá kéwú ẹni kò gbọ́dọ̀ mọ̀jú kéwú lọ. Tó bá wá bọ́ sínú ẹkọ́nọ́mì ẹni kò tún gbọ́dọ̀ mọ̀jú eléyìí lọ. Tó bá bọ́ sínú fìnánsì ẹni kò gbọ́dọ̀ mọ̀jú anakumula ó gbọ́dọ̀ mọ̀jú eléyìí lọ. Ọlọ́run tó wá ní kọ́lọ́run kó gbogbo ẹ̀jọ́ fẹ́yìn náà báyìí Ọlọ́run dákun jàre yín pẹ́. Sarati nujumu sama kulla qitari. Sarati nujumu sama kulla qitari. Ọlọ́run dákun ìmọ́lẹ̀ yín tó ti tàn káàkiri gbogbo ayé ọlọ́mọdé ó wọ́kùn. Ya Dawud al-Fadili. Bá mi tọ́lọ́run fi soríire fún mi bàbá wa àlùfáà ńlá. Ya Dawud al-Fadili. Bàbá wa àlùfáà ńlá. Dawud al-Fadili. Bàbá wa àlùfáà ńlá. Àlejò sàdámà wọn ni. Bájẹ́tì wàbí. Bá ń sọ lẹ́ẹ̀kan sí. Ya Dawud al-Fadili. Bàbá mi àlùfáà ńlá. Ya Dawud al-Fadili. Sheikh bájẹ́tì wàbí. Sórí ibi tí máa ń dàrú báwọn èèyàn lọ́wọ́ ni mo fẹ́ kó bá ń pa pé Sheikh Bájẹ́tì wàbí. Sheikh bájẹ́tì wàbí. Bàbá mi ti jáde láyé Sheikh àná bàbá tó bí mi my biological father àmọ́ bàbá mi tó lọ ó ní ìfọ́ lẹ́nu kankan lọ́wọ́ o. Ya Dawud al-Fadili. Káfà rẹ bá ní o lọ ni o lọ. Sheikh bájẹ́tì wàbí. Tó bá ti ní o má débẹ̀ má débẹ̀. Yóò fi kárọ̀bùkà múra fáwọkọ̀ àmárì. Ọlọ́run dákun járe pẹ́ o. Yóò fi kárọ̀bùkà múra fáwọkọ̀ àmárì. Sọ̀lí sọ̀lá ìtẹ́ ṣe fún wa a lè san tán odò olóhùn ò gbé wa lọ. Masha Allah. Ẹ̀yin lẹ gbà bẹ́ẹ̀ ṣe wá gbà àwọn àdúpẹ́ fún yín gbogbo ẹbí mi àtàrà mi àtẹ̀jẹ̀ mi ń dúpẹ́ fún yín. Dẹ̀mí sulikuliki súnmọ́lì kálíkì tún rán. Gbogbo nǹkan ló ń ṣe fún yín lóore tẹ́ ẹ wá rántí pé àwọn ọmọ kan tún wà ń ta tí àyè ṣe tẹ́ ẹ wá sọ wá dọmọ bíbí kódà èmi àmàjàmí lẹ́nu gbà mí bàbá wọn fẹ́ sọ̀rọ̀ àwọn ọmọ wọn wà ní kí ni ìwọ rí sókè kí lè mi rí sí kí ni kọ̀ọ̀kan mi kan ìwọ náà sọ sí i. Tẹ̀mí sulikuliki. Ẹ wá sọ wá dẹbí ẹ sọ wá dára mo fọ́nbù fún àfa bàbá wa Sheikh Abdulkarim nílọrin wọ́n wá rí mi wọ́n wá ní Hashim ọmọ alẹ́gẹ̀mọ́ ẹ sọ pé Hashim ọmọ gbẹ̀dẹ̀ àṣẹ ti yọ mí kúrò nù ẹbí yìí. Súnmọ́lì kálíkì tún rán. Wọ́n ní
ẹbí wa náà ni o ẹbí wa náà ni o. مؤسس مركز النور المتوني. bàbá wa Sheikh Alfa ńlá ìmọ̀lẹ̀ yìí ń tàn kò ní tó àṣírí yìí ń bò kò ní tó àlàáfíà tí wà á dúpẹ́ bàbá tó tọ́jú Ayuba dákun bá tọ́jú Alfa ńlá. bàbá wa Sheikh Alfa ńlá ìmọ̀lẹ̀ yìí tàn kò ní kú àṣírí yìí ń bò kò ní tú àlàáfíà tí wà á dúpẹ́ ọba tó tọ́jú Ayuba dákun bá tọ́jú Alfa ńlá. Fazidi ya Rabbi tatwila Fazidi ya Rabbi tatwila Yawmuni Sheikh Alfa ńlá Bijahil Mustafa Ma nazzalta tanzila Sheikh Alfa ńlá ìmọ̀lẹ̀ yìí tàn kò ní kú àṣírí ìbò kò ní tú àlàáfíà tí wà á dúpẹ́ ọba tó tọ́jú Ayuba dákun bá tọ́jú Alfa ńlá. أقول قولي هذا أستغفر الله لي ولكم أجمعين سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك اللهم وبحمده آمين. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليه سبحان ربك رب العزة عما يصفون والسلام وسلام على المرسلين والحمد لله رب العالمين. Kabirullaha. Allahu akbar. Gbọ́lọ́hun tóbi dáadáa. Allahu akbar. Ẹja gbọ́lọ́hun tóbi lẹ́ẹ̀kan sí. Allahu akbar kabira. Alfa wa Hashim ọmọ Bolaji wọ́n ní gbogbo Nàìjíríà ẹja ṣe sùúrù. Ẹja ṣe sùúrù. Ìntàrò pé kò tí ì dà ní ń bọ̀ wá dáa. Ọlọ́run dẹ̀ jẹ́ kó dáa.